Dédé àsìkò gbogbo ibi tí ẹ ti ń gbọ́ mi lé lóko tàbí lẹ́yìn odi, ẹ jẹ́ kí a gbàdúrà. Ọlọ́run bàbá wa ọ̀run, àìkú àìsà àti àìdíbàjẹ́, agbẹ̀yìn gan ọlọ́run aláàánú wa. Ọlọ́run ọjọ́ ìsinmi a dúpẹ́ fún ojú rere tí a rí gbà, tí ẹ tún jẹ́ ká rí ọjọ́ ìsinmi èyí tí ó kẹ́yìn oṣù kẹwàá. Ògo yín àti ọlá ni forúkọ yín, ọ̀pọ̀ ojú ọ̀rọ̀ ilẹ̀ fi mu ṣùgbọ́n fi àánú dá wa sí o. Ọ̀nà tí àgbéyẹ̀wò lẹ́ni kó ṣe ayé àti ọkàn wa ní rere, kó má ṣe lòdì sí wa ní ọjọ́ ìdájọ́. Torí tí a gbàdúrà ní orúkọ Jésù Kristi Olúwa wa, àmín àmín ní orúkọ Jésù. Ìwé ọ̀run ṣíṣí tí a tẹ ọwọ́ olùṣọ́ àgùntàn Enoch Adeboye kọ. Ẹni ọjọ́ àìkú ọjọ́ kẹtàdínlọ́gbọ̀n oṣù kẹwàá. Àkòrí tí a gbéyẹ̀wò sọ pé yẹ ẹ̀mí náà wò, yẹ ẹ̀mí náà wò. A mú àkọ́sórí wa nínú ìwé Jòhánù kínní orí ìkẹrin ẹsẹ̀ ìkíní. Jòhánù kínní orí ìkẹrin ẹsẹ̀ ìkíní. Olùfẹ́, ẹ má ṣe gba gbogbo ẹ̀mí gbọ́ o, ṣùgbọ́n ẹ dán àwọn ẹ̀mí wò bí wọ́n bá ṣe ti Ọlọ́run, nítorí àwọn wòlíì èké púpọ̀ ti jáde lọ sínú ayé o. Nígbà tí a mú bíbélì kíkà wá nínú ìwé Mátíù orí ìkẹrìndínlógún ẹsẹ̀ ìkẹtàlá dé ẹsẹ̀ ìkẹtàléníogún. Ìwé Mátíù orí ìkẹrìndínlógún ẹsẹ̀ ìkẹtàlá títí dé ẹsẹ̀ ìkẹtàléníogún. Nígbà tí Jésù dé ìgbèríko Késáríà ti Fílípì, ó bi àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ léèrè, ta ni àwọn ènìyàn fi èmi ọmọ ènìyàn yìí pè? Wọ́n sì wí fún un pé òmíràn ní Jòhánù Baptist, òmíràn wí pé Èlíjà, àwọn òmíràn ní Jeremáyà tàbí ọ̀kan nínú àwọn wòlíì. Ó bi wọ́n léèrè wípé, ṣùgbọ́n ta ni ẹ̀yin tí ẹ̀ ń fi mí pè? Símónì Pétérù dáhùn wípé, Kristi ọmọ Ọlọ́run alààyè ni ìwọ ṣe o. Jésù sì dáhùn ó sì wí fún un pé, alábùkún fún ni ìwọ Símónì ọmọ Jónà, kì í ṣe ẹran ara àti ẹ̀jẹ̀ ni ó fi èyí hàn ọ́, ṣùgbọ́n bàbá mi tí ń bẹ ní ọ̀run. Èmi sì wí fún ọ pẹ̀lú pé ìwọ ni Pétérù, orí àpáta yìí ni èmi yóò kọ́ ìjọ mi lé. Ẹni ọ̀nà ipò òkú kì yóò sì borí rẹ̀. Èmi yóò sì fún ọ ní kọ́kọ́rọ́ ìjọba ọ̀run. Ohunkóhun tí ìwọ bá dè ní ayé a ó sì dè ní ọ̀run. Ohunkóhun tí ìwọ bá sì tú ní ayé a ó sì tú ní ọ̀run. Nígbà náà ni ó kìlọ̀ fún àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ pé kí wọn kí ó má ṣe sọ fún ẹnikẹ́ni pé òun ni Kristi náà o. Láti ìgbà náà lọ ni Jésù ti bẹ̀rẹ̀ sí ní fi hàn àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ bí òun yóò ti ṣe lọ. Òun ò sì ní ìsáláì lọ sí Jerúsálẹ́mù o, láti jẹ ọ̀pọ̀ ìyà lọ́wọ́ àwọn àgbààgbà àti àwọn olórí àlùfáà àti àwọn akọ̀wé, kí a sì pa òun, àti ní ijọ́ kẹta kí òun sì jí dìde. Nígbà náà ni Pétérù mú. Ó bẹ̀rẹ̀ sí ní bá wí pé kí a má rí, Olúwa, kì yóò rí bẹ́ẹ̀ fún ọ. Ṣùgbọ́n ó yí padà, ó wí fún Pétérù pé, kúrò lẹ́yìn mi Sátánì, ohun ìkọ̀sẹ̀ ni ìwọ yóò jẹ́ fún mi. Ìwọ kò ro ohun tí í ṣe ti Ọlọ́run bí kò ṣe èyí tí í ṣe ti ènìyàn. Wàyí ẹ tẹ́tí bẹ̀rẹ̀ jẹ́ láti gbọ́ ohun tí olùṣọ́ àgùntàn Enoch Adeboye ní fún wa ní ẹni ọjọ́ àìkú. Fún ohun gbogbo tí à ń ṣe, yálà ó jẹ́ ohun tí a sọ, ìgbésẹ̀ kan tí a gbé, tàbí ìpinnu kan tí a ṣe, ẹ̀mí kan wà nínú wa tí ó ń ṣe àtìlẹ́yìn fún un. Nínú ìwé Mátíù orí ìkẹrìndínlógún ẹsẹ̀ ìkẹtàlá títí dé ẹsẹ̀ ìkẹtàléníogún, Pétérù sọ fún Jésù Kristi ní àkókò kan pé òun ni Kristi o. Èyí tí Jésù sọ pé ẹ̀jẹ̀ àti ẹran ara kọ́ ló fi ìyẹn hàn fún un, wípé ẹ̀mí Ọlọ́run nìkan ló lè fi ìyẹn hàn fún un. Kò pẹ́ lẹ́yìn náà o, Pétérù kan náà tó sọ fún Ọlọ́run, ó tún sọ fún un wípé ìwọ kò ní kú o. Olúwa sì yí padà sí i, ó ní, padà lẹ́yìn mi ìwọ Sátánì. Èyí sọ fún wa pé a gbọ́dọ̀ máa ṣe àyẹ̀wò àwọn ẹ̀mí tó ń ṣiṣẹ́ nínú wa. Ó lè jẹ́ ènìyàn Ọlọ́run lóòótọ́ tó lágbára o, tí ó kún fún ẹ̀mí mímọ́, kí èṣù tún máa lò ọ́ o. Nígbà tí o bá ka ìwé Jòhánù kínní orí ìkẹrin ẹsẹ̀ ìkíní, ó pé kí a dán gbogbo ẹ̀mí wò. Má kàn ṣe àyẹ̀wò lórí ẹ̀mí inú àwọn ẹlòmíràn nìkan ṣoṣo. Ṣe àyẹ̀wò lórí ẹ̀mí tó ń lo ìwọ gan pàápàá. Wo àwọn ohun tí ò ń ṣe, àwọn ohun tí ò ń sọ, tàbí ohun tí o gbàgbọ́. Wò ó bóyá wọ́n wà ní ìbámu pẹ̀lú ẹ̀mí Ọlọ́run. Báwo ni wàá ṣe wá wo ẹ̀mí tó ń darí rẹ báyìí o? Ìwé Mátíù orí ìkeje ẹsẹ̀ ìkẹrìndínlógún títí dé ìkẹtàdínlógún wípé èso wọn ni ẹ̀yin yóò fi mọ̀ wọ́n. Ènìyàn á máa ká èso àjàrà lórí ègún ọ̀gàn bí? Tàbí èso ọ̀pọ̀tọ́ lára ẹ̀wọ̀n?
gẹ́gẹ́ bẹ́ẹ̀ gbogbo igi rere ni yóò so èso rere, ṣùgbọ́n igi búburú ni yóò so èso búburú. Yẹ àwọn èso tí ò ń so wò ó bóyá wọ́n wà ní ìbámu pẹ̀lú èso ti ẹ̀mí nínú Gálátíà orí ìkarùn ẹsẹ̀ ìkejìléníogún títí dé ẹsẹ̀ ìkẹtàléníogún. Tí ohun tí ò ń ṣe kò bá ṣe àfihàn ìfẹ́, kì í ṣe ẹ̀mí Ọlọ́run ló ń darí rẹ nìyẹn o. Tí o bá ń ṣe ohun tó lòdì sí àlàáfíà, ẹ̀mí mìíràn ló ń lò ọ́ o. Tí Kìrìsìtẹ́nì bá pinnu láti ṣe ohun tó yàtọ̀ sí ìfẹ́ Ọlọ́run nítorí kò fẹ́ jìyà fún ìfẹ́ Ọlọ́run, irú ẹni bẹ́ẹ̀ ó ti tẹ̀lé ìfẹ́ èṣù nìyẹn o. Olùfẹ́, o gbọ́dọ̀ máa wo irú ẹ̀mí wo ló ń darí rẹ ní gbogbo ìgbà. Ọ̀nà tó dára láti mọ̀ ọ́ ni tí àwọn ìpinnu rẹ àti ìṣe rẹ bá wà ní ìbámu pẹ̀lú àwọn èso ti ẹ̀mí, èyí tí a kà nínú ìwé Gálátíà orí ìkarùn ẹsẹ̀ ìkejìléníogún títí dé ìkẹtàléníogún. Tí o kò bá tí ì di àtúnbí, ó yẹ kí o jọ̀wọ́ ayé rẹ fún Kristi kí ẹ̀mí rẹ lè máa darí rẹ. Tí o bá jẹ́ Kìrìsìtẹ́nì tí àwọn ìpinnu àti iṣẹ́ rẹ kò bá ṣàfihàn èso ti ẹ̀mí, ṣe àtúnṣe o kí o sì jẹ́ kí ẹ̀mí Ọlọ́run nìkan kí o máa darí rẹ. Kókó ọ̀rọ̀: má ṣe ìgbéléwọ́ àwọn ẹ̀rọ àti iṣẹ́ rẹ̀ sí ìṣàfihàn èso ti ẹ̀mí o tó wà nínú Gálátíà orí ìkarùn ẹsẹ̀ ìkejìléníogún títí dé ìkẹtàléníogún. Ẹ jẹ́ ká sọ pé bàbá mi, Olúwa fún mi ní oore ọ̀fẹ́ ní gbogbo ìgbà kí n lè máa gbọ́ràn sí ẹ̀mí mímọ́ rẹ lẹ́nu, kí ẹ̀mí ara kí ó má ṣe darí mi, kí n má bàa ṣì ìwà wò. Olúwa yóò sì fún wa ní oore ọ̀fẹ́ ní orúkọ Jésù. Olúbùkọ́lá Ayako ní orúkọ mi. Ẹ máa bá mi like, ẹ máa share, ẹ máa comment nípa ẹ̀ kí àwọn ènìyàn kí wọ́n lè jẹ àǹfààní ọ̀run ṣíṣí Yorùbá. A kú iṣẹ́ ìsìn ẹni o. Ó dàbọ̀.